Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Kí máa ṣe kékeré. Wọ́n ní bí kábíyèsí ò bá ti sí nílé báyìí, Naomi rògo kànjọ̀gbọ̀n. Wọ́n ní Ashley ló máa lọ bá a. Olúwa ṣàánú fún wa. Wọ́n ló bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní bú Mariam ni. Ashley, wọ́n ní ìwọ. Wọ́n kàn máa fún ọmọ yẹn ní wàhálà. Wọ́n máa bá ṣe oríṣiríṣi fún un. Pé màá pa ẹ́, èmi ni màá pa ẹ́. Gbogbo ọ̀rọ̀ ẹnu wọn ju pípa wọn àti Mariam. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní bú Naomi nìyẹn, ìyẹn Ashley. Pé nǹkan tó ń wá ní ààfin, pé òun àfihàn ẹ̀. Màá dẹ̀ make sure pé ó máa kúrò láàfin. Ìwọ àtàwọn ọmọ ẹ̀. Tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ pé ó máa sá kolobá. Ó máa ṣe gbọ́, ó máa ṣàwọ̀. Kì í máa ṣe kékeré torí gbogbo nǹkan wọ́n ṣe kò sí tó ràn ẹ̀. Wọ́n ní ṣe ló lọ gbé igbá ògùn sínú yàrá àwọn ọmọ ẹ̀. Èmi ò kúkú mọ̀ náà àwọn bẹ́tà. Pé tóun bá pa náà, pé òun pa Naomi ògùn. Kó àwọn bẹ́tà yẹn ló tún máa fọwọ́ kàn. Ìgbà tí nǹkan kan ò ṣe wọ́n. Wọ́n ní gbogbo ẹ̀ ṣàṣírí kan máa tú ni. Wọ́n ní ìkanra yẹn ló fi lọ mú Mariam Naomi gbà tó rí pé kò sí kábíyèsí ńlé. Wọ́n ló tán. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní tó bá ṣe fún Naomi tó ń pàtẹ́wọ́ tó ń bu lóríṣiríṣi. Nǹkan tó máa fojú ẹ rí, nǹkan tó máa fi kíní. Ó máa make sure pé òun máa pa ẹ́. Tóun bá pa ẹ́, òun ò ní kúrò láàfin. Tóun bá ṣe kíní, òun à ní ṣe gbà. Wọ́n ní ṣe ni kò wá mọ̀ pé ìyá onífá wà round. Pé bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Naomi yẹn tó ń pàtẹ́wọ́ tó ń kígbe tó ń ṣe kíní. Ìgbà tí ìyá onífá wá gbọ́ ohùn ẹ̀, bí ìyá onífá ṣe bọ́ sí, ó kàn yọ sí Ashley. Ó yọ sí látẹ̀yìn báyìí. Bó ṣe bí ìyá onífá kàn ṣe sọ pé ṣé bó ṣe máa ń ṣe fún Naomi lélẹ̀ tí kábíyèsí bá ń sọ, a máa ní bóyá òun máa ń sọ, òun kàn máa ń bá kábíyèsí. Oṣù ẹ̀ bá ti kún, òun ti ká ẹ lẹ́ẹ̀mejì. Ìwọ Ashley, ìwé tó fi ń yọ ọmọ yìí lẹ́nu ní ààfin pé odindi Queen Ilé Ifẹ̀, òun ló ń ṣe ṣìkàṣìkà báyìí. Pé ṣe kúkú mọ̀, wọ́n ní kí ló ń jẹ? Wọ́n nígbà tó jẹ́ pé adìyẹ tí ò bá fẹ́ jẹ nǹkan, ó máa fi ẹsẹ̀ scatter ẹ̀ ni. Pé kí ìwọ má jẹ kóun náà má jẹ. That is ìwọ Ashley. Pé jẹ́ ń sọ fún ẹ pé tó bá kúrò níwájú Naomi sí, kó bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ kó bẹ̀ pé gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ ẹ̀. Wọ́n ní bí ìyá onífá kàn ṣe na staff of authority sókè báyìí tó fẹ́ fi gégùn fún Ashley. Wọ́n ń ṣe Ashley kàn bẹ̀rẹ̀ tó kúnlẹ̀ tó ní ìyá onífá jọ má pa òun. Ìyá onífá jọ kó dáríjì òun. Ìyá onífá jọ kó dáríjì òun. Ó yá kúnlẹ̀ kó bẹ̀ Naomi. Èmi kọ́ ló yẹ kó bẹ̀ o. Naomi ló yẹ kó bẹ̀. Kó kúnlẹ̀ kó sọ fún pé kó má bẹ̀. Wọ́n ní kò. Ìgbà tá a sọ fún pé kó kúrò láàfin. Kí lòun ṣe kó kúrò? Tó wá ti kúrò láàfin kó ní kò sí nǹkan kan wọn ní bàjá. Kábíyèsí ìyá onífá ní ẹnu ẹ tó ń dún. Wọ́n ní bí ìyá onífá kàn ṣe tún gbé ọ̀pá yẹn sókè ni. Wọ́n lára kàn sún. Àrá sán lẹ́ẹ̀kan náà. Lára sán báyìí bó ṣe sán báyìí. Wọ́n Ashley kàn dọ̀bálẹ̀. Ó dọ̀bálẹ̀ kíákíá ló bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ Naomi. Naomi jọ báyìí kí ìyá onífá pa òun. Báyìí kí ìyá onífá pa ìyá onífá jọ. Ó yá mo bẹ̀ ẹ́, má bínú jọ, má bínú. Wọ́n ní bó ṣe ń bẹ̀ Naomi nìyẹn. Wọ́n lọ́sàn-án yìí máa ní. Wọ́n ní kì í máa ṣe kékeré. Wọ́n ní ṣe Ashley of 4 people. Wọ́n ní ṣe ló dọ̀bálẹ̀ gbalaja. Bó rí kú lọ́sàn-án yìí. Ọlọ́run ni ò pa. Pé torí ìyá onífá fẹ́ dá sèréyà fún ni. Wọ́n ló fẹ́ dá sèréyà fún lọ́sàn-án yìí. Kí ló dé? Kí ni Naomi rà nígbà àwọn olórí wọ̀nyí? Àgàgà Ashley. Òun àti Mariam tó ń bá ṣọ̀rọ̀. Tá bá sọ̀rọ̀ Mariam, wọ́n á sọ̀rọ̀ Ashley. Tó bá sọ̀rọ̀ Ashley, wọ́n á sọ̀rọ̀ Mariam. Kí ni Naomi rà nígbà wọn? Wọ́n ní Ọlọ́run tó yọ lé ní pé ìyá onífá fẹ́ pa. Àrá fẹ́ sán pa. Wọ́n ní nǹkan tí ojú wá lójú ń rí. Wọ́n ní tí ìyá onífá bá sí ní tí ó bá wá bẹ̀ yẹn lọ́sàn-án yìí. Pẹ́yìn mọ̀ nǹkan tí ìbá fojú Naomi rí.
àní wọ́n lọ Jésù lọ́ba o wọ́n lọ́mọbìnrin yẹn máa wà níbi tó wà wọ́n sọ̀kan wọ́n ní bí àná bí nínú ọ̀sẹ̀ yìí náà ni wọ́n níbi tí Naomi jókòó tó ń gbatẹ́gùn ibi under tree kan báyìí wọ́n ní wà ń bẹ̀ ó ń gba afẹ́fẹ́ bẹ̀ ó kàn rí pé láti ẹ̀yìn kò wọ́n ní èmi ò mọ̀ bọ́n ṣe rí pé bíbẹ̀ ṣe rí o wọ́n lọ́kàn rí pé ẹnìkan kàn kún lọ́rùn látẹ̀yìn báyìí wọ́n ní látẹ̀yìn tòró ń tọ̀ ó kàn rí pé wọ́n fún un lọ́rùn pẹ̀lú bó ṣe ń struggle wọ́n ló kàn struggle ayé ẹ̀ tó ń struggle pé ta lélẹ̀ tó táriwo bó ṣe kún lọ́rùn yẹn wọ́n ní bí àwọn gáàdì ṣe gbọ́ nìyẹn wọ́n ní ẹnì kí ló dé ta ló ń pariwo ìta ló ń pa wọ́n ní bọ́kàn ṣe débẹ̀ báyìí wọ́n bá Mariam wọ́n ní dìwé kò tẹ̀ sí kí wọ́n ní dìwé tó fi ń jàporó tó ń jàporó tó kàn ṣe bojú wẹ̀yìn ní pútà ní àfi wọ́n ní Mariam ni before you know it ó kàn yí Mariam mọ́lẹ̀ tó yí mọ́lẹ̀ wọ́n tó bẹ̀rẹ̀ sí ní jù ní kúkú báyìí tó ń jù ní kúkú báyìí pé ṣe ni Mariam tó ń pariwo Naomi fẹ́ pa òun pa àwọn méjèèjì wọ́n ní Naomi ó nà básáàdì síra ṣẹ́wọ̀n pé Naomi ò kì í jà each time tí Naomi bá fẹ́ bá wọn tó fẹ́ jà tó fẹ́ defend rẹ̀ àwọn ogun ọ̀run máa ń tẹ̀lé láti máa lù wọ́n lùkulù pé wọ́n ní ó lu ṣégè ó lù lùkulù kì í ṣe kékeré o pé ṣe ló ń pariwo pé Naomi fẹ́ pa òun wọ́n ní kábíyèsí ò sí nílé wọ́n ní tí ìbá ti sí kábíyèsí nílé ní gbogbo tough kìíní yẹn máa ń ṣẹlẹ̀ wọ́n ní Ọlọ́run ni ò pa Naomi nígbà tí Mariam tó fún lọ́rùn ṣe understand so pẹ̀lú ju gbogbo ẹ̀ lọ wọ́n ní ìyá onífá ojú ẹ̀ jẹ́ kí Ashley ti ẹ̀dùn mọ́lẹ̀ ní péré ẹ̀rù bà á ó ferege wọ́n ní tó bá jẹ́ ìyá onífá tó wà round ìyá onífá máa wà fún Naomi o ìyá onífá àṣeṣe iṣẹ́ ní ìyá onífá ń ṣe ní ààfin iṣẹ́ ńlá torí ẹ̀ ni wọ́n ṣe ní ló ṣe ń kí Naomi láyà pé Naomi ó pẹ̀lú nǹkan tí Naomi gan ṣe jókòó síbẹ̀ torí ó láwọn olùgbèjà ó dẹ̀ ní Ọlọ́run lolùgbèjà ẹ̀ àwọn áńgẹ́lì lolùgbèjà ẹ̀ àwọn áńgẹ́lì ló tún rán Naomi ló ń bá ṣe gbogbo nǹkan tó ń ṣe ní ààfin àìjẹ́bẹ̀ bẹ́ẹ̀ tí tá bá tún sọ náà tá tún sọ lọ́ta sọ́bọ̀ tí ò bá jẹ́ ti agbára Ọlọ́run ta ló lè kọjú ìjà síyàn nobody agbára Ọlọ́run ló wà pẹ̀lú Naomi kò sẹ́ni tó lè kọjú ìjà sí tí ò bá jẹ́ àwọn ogun wọ́n ní bẹ̀tì ó na Mariam níjọ́ tá à ń sọ yìí wọ́n ló fẹ́ nà pa tẹ̀sẹ̀ yìí ti Ashley ìtó ṣẹlẹ̀ lélẹ̀ wọ́n ní ìyá onífá rán àrà tó sán látòdì ọ̀run gbáà láti skẹ́ tọ̀hún yẹn dànù kí náà ń wá láàfin ẹ máa ráṣìírí àṣírí yìí máa tú ṣebí ti Ashley ẹ̀yìn sí olórí Mariam ṣe bóun làṣírí ẹ̀ tú fún gbogbo ayé ẹ wò ṣé wọn pé wọn ò tó nǹkan kan gbogbo ayé ti mọ̀ wọ́n kí kọ́ tún lè rí ìfẹ́ wọn ní ẹ̀mí kábíyèsí ayé tó ń bọ̀ wọn lè rí mọ́ torí kábíyèsí wọn máa sá fún wọn ẹ̀yin èèyàn mi nǹkan tá a rí gbọ́ nìyẹn allegedly ni ẹ bá a share kẹ́ bá a like kẹ́ẹ̀dẹ̀ bá a fi tó kù sí comment section kẹ́ bá a subscribe ẹ jọ̀ọ́ ẹ má bá a subscribe ọwọ́ tẹ fi ń bá wa subscribe tẹ fi ń tẹ̀ka tẹ fi ń share lágbára Kristi Jésù ẹ̀ ní gbọ́mọ sí ẹ̀ ní fi gbọ́mọ sí Ọlọ́run á tọ́jú ẹ̀mí wa ọdún yìí ta tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí tó ń lọ a tún máa rí òpin ẹ̀ láyà tàlàáfíà ní agbára Kristi Jésù ẹ believe mi pé Ọlọ́run wà pẹ̀lú yín ẹ ṣé gan ẹ̀yin olólùfẹ́ mi yàtọ̀ olólùfẹ́ Naomi àbọ̀ Ọlọ́run á dájú lórí yín ikú ò ní jí wa parun ní sọ́wọ́ lọ́jọ́ orí ọ̀fẹ́ àjẹǹjẹ tán Ọlọ́run kó máa bá wa gbé láyà tàlàáfíà àmín.